A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kánò ti gbáradì láti gbé gómìnà àná fún ìpínlẹ̀ Kánò Abdullahi Ganduje ré ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìnákúnàá owó ìjọba àti ẹ̀sùn wípé ó darí ilẹ̀ tí ó jẹ́ ti ìjọba sí ibòmíràn. Nínú ìwé ìpẹ̀jọ́ tí akọ̀ròyìn kófìrí ni ó ṣe àfihàn wípé Ganduje àti ìyàwó rẹ̀ Hafsat pẹ̀lú àwọn 6 mìíràn ni wọ́n fi ẹ̀sùn oníkókó 8 kàn tí ó dá lórí owó ẹ̀yìn tí í ṣe owó dọ́là, ìnákúnàá owó, dídarí owó ìlú sí ibòmíràn. Lára rẹ̀ ni $413,000 àti $1.38 billion. Àwọn yòókù tí wọ́n jọ pè lẹ́jọ́ ni Abubakar Bawiro, Umar Abdullahi Umar, Jibrila Muhammad, Lamash Properties Limited, Safari Textiles Limited àti Lesage General Enterprises. Nínú ẹ̀sùn ìwà ọ̀daràn tí ìjọba ìpínlẹ̀ Kánò pè ní wọ́n ti sọ wípé àwọn ti kó ẹlẹ́rìí 15 jọ. Wọ́n ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2024 sí iwájú adájọ́ Malam Nahaba láti ilé-ẹjọ́ gíga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Onímọ̀ ẹ̀sìn Islam kan tí ó fi ìpínlẹ̀ Sokoto ṣe bùgbé, Sheikh Musa Lukwa, ni a gbọ́ wípé ó kọ etí ìgbọ̀nyín sí ìlànà Sultan ti Sokoto Alhaji Muhammad Sa'ad Abubakar bí ó ti darí àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti kírun yídì. Bí a kò bá gbàgbé wípé ìgbìmọ̀ àwọn ẹlẹ́sìn Islam Supreme Council for Islamic Affairs NSCIA lábẹ́ adarí Sultan ti Sokoto kéde lálẹ́ àná wípé ààwẹ̀ ṣì ń tẹ̀síwájú lónìí nítorí wọn kò tíì ṣe àkíyèsí òṣùpá. Bí Sultan ṣe kéde ọjọ́rú gẹ́gẹ́ bí Ṣàwálì àkọ́kọ́ àti ọjọ́ Ìdí tí yóò ṣe àpẹẹrẹ ìparí ààwẹ̀ Ramadan fún ọdún 2024. Bákan náà ni àwọn aláṣẹ ilẹ̀ Saudi Arabia náà kéde ọjọ́rú fún ayẹyẹ Eid-ul-Fitr. Ṣùgbọ́n Sheikh Lukwa tí ó máa ń fi gbogbo ọdún ṣẹnugbálágún sí ìlànà Sultan bí ó ti darí àdúrà ní mọ́ṣáláṣí Júmàtì rẹ̀ lówùúrọ̀ òní. Lukwa ṣe àwáwí wípé wọ́n rí oṣù ní agbègbè orílẹ̀-èdè Niger Republic lálẹ́ àná. Lukwa ṣàlàyé wípé ìròyìn jábọ̀ wípé wọ́n kófìrí òṣùpá ní ọ̀pọ̀lọpọ̀ ibi pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n èyí tí ó dá wọn lójú jù ní ti Niger Republic. Ó ní àwọn ní àkàálẹ̀ fídíò láti fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ láti ọ̀dọ̀ ìgbìmọ̀ Ulama. Lẹ́yìn èyí ni wọ́n kéde ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ ọdún ìtúnu ààwẹ̀. Fún ìdí èyí ni ó ṣe pọn dandan kí àwọn kí yídì lónìí gẹ́gẹ́ bí ìlànà. Lukwa ní bí wọ́n bá lè gba ọ̀rọ̀ Saudi gbọ́, èéṣe tí wọn kò fi ní lè gba ti Niger Republic gbọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Daily Post tó jáde lónìí. Ọ̀tún Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Abímbọ́lá Ajíbọ́lá ti kéde lónìí wípé ẹni oyè kan Olúbàdàn Ọba Owólabí Ọlákùnlẹ́yìn ṣì ń ṣàárẹ̀, kò tíì ní okun láti darí ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìròyìn jábọ̀ wípé àpèrè Olúbàdàn ṣòfò lẹ́yìn ìpapòdà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Lékan Balógun tí ó jẹ́ ọba fún ọdún 2 kí ó tó di olóògbé lẹ́ni ọdún 81 81 years. Ọba Ajíbọ́lá tí ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé rẹ̀ ní Ìbàdàn sọ wípé kí ni ìdí fún kíkánjú ẹni tí wọn kò tíì rí, tí kò tíì bá wọn sọ̀rọ̀, tí kò tíì bá àwọn ará Ìbàdàn sọ̀rọ̀. Ó ní Ọ̀tún Ọlákùnlẹ́yìn ni òun jẹ́, kò sì tíì pé òun láti sọ wípé Ọ̀tún mo ti dé. Sọ fún àwọn èèyàn ìgbà wo ló máa wá rí mi. Ó ní wọn kò tíì gbọ́, wọ́n kàn ń tì í gbọ̀ngbọ̀n ni nítorí ìmọ̀tara wọn nìkan. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìpàdé tí ó wáyé ní ilé olóyè Bọ̀dé Àmọ̀ó ní Agodi GRA ìlú Ìbàdàn ní ọjọ́ Ajé, Ọba Ajíbọ́lá ní òun kò mọ̀ nípa rẹ̀. Òun ti jẹ́ kí wọ́n mọ̀ wípé òun kò ní bá wọn lọ́wọ́ nínú ìgbésẹ̀ tí kò lọ pẹ̀lú òfin àti ìlànà, ṣùgbọ́n kí wọ́n fún un láàyè àti jẹ́ kí ara rẹ̀ yá ná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti fi ọwọ́ ṣìkún òfin mú alápatà kan
ẹni ọdún 33 Ibrahim Abubakar tí ó ń gbé ní Sabon Gari Futi ní ìjọba ìbílẹ̀ Giri lórí ẹ̀sùn wípé ó gún ìyàwó rẹ̀ Hajara Saidatu ẹni ọdún 25 pa. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Sulaiman Guroje ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé afurasí Abubakar gún ìyàwó rẹ̀ lẹ́yìn lóríṣiríṣi kí ó tó jọ̀wọ́ rẹ̀ sínú àgbàrá ẹ̀jẹ̀. Ìpánípa ìyà ni ó pa ìyàwó rẹ̀ ní ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2024 láàrin aago 4:30 ìdájí lẹ́yìn tí ó fi ẹ̀sùn kàn án wípé ó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pamọ́ tí ó yọrí sí èdè-àìyedè. Lẹ́yìn tí bàbá ìyàwó rẹ̀ ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá, ìwádìí tọpinpin ọlọ́pàá dé ibi ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ crime scene. Èyí ń wáyé bí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ṣe sọ wípé àwọn ti yìnbọn pa àwọn ọ̀daràn 2 ajínigbé tí wọ́n ti ń da àdúgbò láàmú láti ọjọ́ pípẹ́ níbi ìfijúrinjú láàrin ikọ̀ ọlọ́pàá àti àwọn ọ̀daràn tí ó wáyé ní agbègbè ògbólógbòó ìjọba ìbílẹ̀ Ahoada. Ọlọ́pàá ní àwọn 2 wọ̀nyí jẹ́ òṣìṣẹ́ fún olórí àwọn ajínigbé tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ikem Tangodu tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ General Tuman, tí ó lọ́wọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣekúpa tí ó ti ń wáyé láàrin àti lẹ́yìn odi ìjọba ìbílẹ̀ Ahoada. Wọ́n ṣàlàyé wípé wọ́n tọpinpin General Tuman dé ìṣekúpa olórí ẹgbẹ́ òkùnkùn Gift Okpara tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Tubaba, tí ó pètepèrò ìṣekúpa DPO àná fún àgọ́ ọlọ́pàá Ahoada SP Baki Nagbanshin, tí wọ́n dènà dè ṣekúpa kí wọ́n tó pín ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ní agbègbè Òdèmudè, ìjọba ìbílẹ̀ Gúúsù Ahoada, ìpínlẹ̀ Rivers nínú oṣù kẹsàn-án ọdún 2023. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Grace Iringe Koko ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde ní ìlú Port Harcourt lánàá tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Iringe Koko ṣe àfihàn wípé yàtọ̀ sí ìwà ìjínigbé, General Tuman ti sin ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàyè. Ó ní nígbà tí ikọ̀ ọlọ́pàá ya wọ ibi kọ́lọ́fín rẹ̀, General Tuman àti ikọ̀ ṣíná ìbọn bolẹ̀ fún àwọn ọlọ́pàá kí wọ́n tó sá lọ, ṣùgbọ́n 2 nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni ọlọ́pàá mú balẹ̀ tí wọ́n ṣekú pa. Lára àwọn tí General Tuman ti ṣekú pa ni rìpẹ́tọ̀ ọlọ́pàá Usang Ude ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2023. Ní ọjọ́ 5 oṣù kẹta ọdún 2024 ni ó ṣekú pa àwọn 4 tí orúkọ wọn ń jẹ́ Henry Kirika, Patience Henry, Abigail Victor àti Chigozie Okpo. Oṣù tí ó kọjá ni ó sin ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàyè, lára wọn ni Christmas Ede àti Agode Gamani. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì gómìnà tuntun fún ìpínlẹ̀ Edo, Ọmọbáyọ̀ Godwin ti ṣèlérí láti má du agbára pẹ̀lú gómìnà Godwin Obaseki. Godwin ṣèlérí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Obaseki títí di ìparí sáà ọlọ́dún 4 rẹ̀ tí yóò tẹnubẹ́po ní ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2024. Igbákejì gómìnà sọ èyí nígbà tí ó farahàn lórí ètò òṣèlú ní orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lánàá. Ó ní òun kọ́ṣẹ́ bí òun ṣe ń ṣiṣẹ́, òun kò sì ní kọ̀ láti tẹ̀lé gbogbo àṣẹ tí ọ̀gá rẹ̀ bá pa fún un. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Godwin, ó ní ìpele ní ayé, lẹ́ni ọdún 37 lé díẹ̀ tí òun sì ti di igbákejì gómìnà. Èyí ti fi kún ojú tí wọ́n fi ń wo òun tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú. Òun kò sá eré ìje pẹ̀lú gómìnà, gbogbo ohun tí ó bá sọ lábẹ́ gé. Ó mọ òpin agbára òun, ó sì mọ̀ wípé òun á sa gbogbo ipá tóun ní láti ṣe ìgbélárugẹ ìpínlẹ̀. Godwin ni wọ́n yàn gẹ́gẹ́ bí igbákejì gómìnà lẹ́yìn tí wọ́n yọ Philip Shaibu nípò láti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo. Ìgbìmọ̀ tí adájọ́ àgbà gbé kalẹ̀ láti ṣe ìwádìí lórí ẹ̀sùn ìwà àṣemáṣe tí wọ́n fi kan Shaibu.
Àwọn 18 nínú àwọn ogun aṣòfin tí ó wà nílé ìgbìmọ̀ lánàá ni wọ́n dìbò láti tẹ̀lé àbá tí ó faramọ́ ìyọnípò Ṣáíbù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.